ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yìí. Wọ̀nyí ni àwọn ìpínlẹ̀ 11 ní Nàìjíríà tí ilẹ̀ Gẹ̀ẹ́sì kìlọ̀ pé ó léwu fáwọn èèyàn rẹ̀ láti lọ. Àwọn alákòóso ilẹ̀ Gẹ̀ẹ́sì ti gbé àwọn ìkìlọ̀ tuntun jáde fún àwọn ọmọ Nàìjíríà tó bá fẹ́ rìnrìn àjò lọ sáwọn ìpínlẹ̀ kan. Ìpínlẹ̀ 11 ni àwọn alákòóso ilẹ̀ Gẹ̀ẹ́sì ní káwọn èèyàn ṣọ́ra fún nílẹ̀ Nàìjíríà nítorí pé àwọn agbègbè náà léwu gidi. Yàtọ̀ sí àwọn ìpínlẹ̀ 11 wọ̀nyí, wọ́n tún ní kí àwọn èèyàn ṣọ́ra fún àwọn agbègbè mìíràn láwọn ìpínlẹ̀ 19 tó fi mọ́ Federal Capital Territory tí í ṣe olú ìlú ilẹ̀ Nàìjíríà. Àwọn ìpínlẹ̀ wo gan-an ni wọ́n ń sọ? Àjọ ilẹ̀ òkèrè nílẹ̀ Gẹ̀ẹ́sì kan tí wọ́n ń pè ní Commonwealth and Development Office FCDO ló gbé àwọn ìkìlọ̀ náà sójú òpó wọn lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. FCDO tọ́ka sí àwọn ìpínlẹ̀ bíi Borno, Yobe, Adamawa, Gombe, Katsina àti Zamfara, sọ pé àwọn ìpínlẹ̀ náà léwu púpọ̀ láti dé tí wọ́n sì ń ṣe ìkìlọ̀ fáwọn èèyàn láti má ṣe lọ síbẹ̀. Bákan náà ni wọ́n tún dárúkọ àwọn agbègbè kan láwọn ìbílẹ̀ bíi Delta, Bayelsa, Rivers, Akwa Ibom àti Cross River. Àjọ náà sọ pé àwọn agbègbè ọ̀hún ló jẹ́ pé kò sí òpópónà tí àwọn èèyàn lè gbà dé àwọn agbègbè yìí tó kọjá orí omi àti odò ńlá. Àjọ náà ló sọ bẹ́ẹ̀ fún àwọn ìpínlẹ̀ 19 tó kù tó fi mọ́ Federal Capital Territory. Ilẹ̀ Gẹ̀ẹ́sì gba àwọn ọmọ ilẹ̀ rẹ̀ láti rìnrìn àjò lásìkò tó bá yẹ. Àwọn ìpínlẹ̀ náà ni Bauchi, Kaduna, Kano, Kebbi, Jigawa àti Sokoto lẹ́kùn àríwá. Àwọn ìyókù ní Niger, Kogi, Plateau, Taraba, Kwara, Benue tó fi mọ́ Abuja lẹ́kùn ìlà oòrùn. Ìpínlẹ̀ Abia, Anambra àti Imo ni àjọ FCDO sọ pé káwọn èèyàn ṣọ́ra fún. FCDO tún gba àwọn arìnrìn-àjò lámọ̀ràn pé kí wọ́n má ṣe rìnrìn àjò sí àwọn agbègbè tó wà lẹ́gbẹ̀ẹ́ odò ní àwọn ìpínlẹ̀ bíi Delta, Bayelsa àti Rivers. Àjọ ilẹ̀ Gẹ̀ẹ́sì rọ àwọn èèyàn láti ṣọ́ra kí wọ́n sì máa wà ní ìkíyèsára. Bẹ́ẹ̀ ni kí wọ́n ṣàgbéyẹ̀wò ètò ààbò kó tó di pé wọ́n rìnrìn àjò lọ sí Nàìjíríà. Àwọn alákòóso náà sọ pé kò sí agbègbè kankan tí àwọn lè fọwọ́ ètò ààbò tó péye sọ̀yà fún, tí wọ́n sì rọ àwọn èèyàn tó múra sílẹ̀ láti ṣàbẹ̀wò sí Nàìjíríà láti ka àwọn àmọ̀ràn tí wọ́n gbé síta kó tó di pé wọ́n gbéra. Síwájú sí i ni FCDO tún sọ fáwọn arìnrìn-àjò láti ṣe ìwádìí finifini nípa ibi tí wọ́n lọ kí wọ́n sì gba ìwé ààbò ẹ̀mí tí wọ́n bá pinnu láti lọ. Ó ṣèkìlọ̀ pé ìwé ààbò ẹ̀mí ìrìn-àjò lè má jẹ́ èyí tí kò wúlò bí o bá rìnrìn àjò tó lòdì sí àwọn àmọ̀ràn láti iléeṣẹ́ Foreign Commonwealth and Development Office FCDO. Àwọn ìkìlọ̀ tuntun yìí ló jẹ́ pé àwọn ìròyìn bíi ìlànà àmúyẹ láti wọlé, ewu ètò ààbò, àǹfààní sí ìlera àti ìrànlọ́wọ́ ní Nàìjíríà. Bákan náà ni wọ́n tún fi kún nípa ìlànà ọmọ bíbí ìgbàlódé àti oyún ìgbàlódé tó fi mọ́ gbígba ọmọ láti òkè òkun. FCDO sọ pé kí gbogbo àwọn arìnrìn-àjò rí i dájú pé wọ́n gba àwọn ìwé ẹ̀rí tó kún ọ̀pọ̀lọpọ̀ ojúṣe àti ìrànlọ́wọ́, pàápàá àwọn ohun tí yóò bá jẹ́ pàjáwìrì. Lẹ́ẹ̀kan sí i, àwọn agbègbè tí ilẹ̀ Gẹ̀ẹ́sì rọ àwọn èèyàn láti má ṣe rìn sí ni Borno, Yobe, Adamawa, Gombe, Katsina, Zamfara, Delta, Bayelsa, Rivers, Akwa Ibom, Cross Rivers. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára.
jígí alára, jígí alára, jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.